Ẹ káàárọ̀ ẹ̀yin tèmi, Àjọkẹ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín ló ń kí yín ṣe dáadáa lájí ọ̀dẹ̀ ọdún bí. Tó olórin kan ló kọrin wípé àyè ká dára ń bẹ lọ́tọ̀ kò dí ìyànjú lọ́wọ́. Àyàdúrà wà ń bẹ lọ́tọ̀ kò dí ká dára lọ́wọ́. Gbàdúrà bá pọ̀, ìyànjú bá pọ̀ o. Ìyànjú pẹ̀lú àdúrà tún ká dára wá ṣe. Ó dá mi lójú pé gbogbo wa la mọ ohun tó wí. Ṣùgbọ́n baby, o ò ṣági lọ́gbẹ́, o ò tàbùrọ̀ lọ́fà. Ó wá dèdí ọ̀pẹ ọgbẹ́nu sókè. Ṣé omi lọ̀pẹ́ rẹ ni? Ẹ jẹ́ kí gbogbo wa mọ ohun tá à ń ṣe. Ìwúre òwúrọ̀ tòní. Ayé ò ní pá wa lórí bí ẹyẹ gúnugún. Wọn ò ní so wá mọ́lẹ̀ bí ọ̀bọ. Ìgbà ò ní gbárí ọwọ́ wa dànù lágbára àṣẹ Elédùmarè.